Alagbe agbe ṣíṣe nílẹ̀ káàárọ̀ òjìrè. Torí ó yà mí lẹ́nu nígbà tí arákùnrin kan tí í ṣe Abdulrasheed tó ní kí àsọtúmọ̀ tí ń jẹ́ Alagbe ó lóun fẹ́ mọ̀ ohun tó mọ̀ ó wá tún kọ́mẹ̀ntì pé olódo kí ni ń jẹ́ Alagbe nílẹ̀ káàárọ̀ òjìrè. Alagbe nílẹ̀ káàárọ̀ òjìrè tí à ń rí túmọ̀ sí pé wọ́n ń tọrọ látojúlé sí ojúlé. Ìjẹ́ Alagbe tí a tún létà rí nínú Google ìyẹn lórí afẹ́fẹ́ pé tá a bá tẹ̀ síbẹ̀ pé kí ni túmọ̀ Alagbe tó wá sọ pé ó túmọ̀ sí beggar, ìyẹn àwọn tó ń tọrọ. Adẹ̀mú beggar jáde látara tí ń jẹ́ oníbàárà. Èdè bàárà sì rí kì í ṣe èdè Yorùbá. Alagbe kì í ṣe èdè tí ń bẹ nínú èdè wa nílẹ̀ káàárọ̀ òjìrè nígbà àjímìjí, ṣùgbọ́n ó létà wọ orí Google, a létà mú jáde bí ìgbà tá a sọ pé káfẹ́ńtà tó létà di furniture. Bẹ́ẹ̀ lọ́rọ̀ tí ń jẹ́ Alagbe ṣe jẹ́. Alétà gba tí ń jẹ́ Alagbe pé ẹni tí ń tọrọ sójúlé ni. Nílẹ̀ káàárọ̀ òjìrè a rí àwọn ìran tí ó jẹ́ pé wọ́n máa ń kì wọ́n ní ọmọ báà ní àtọrọ. Wọ́n sọ pé ó jí o, wọ́n sọ pé ó jí bó bá tiẹ̀ wà tó jí. Nílẹ̀ káàárọ̀ òjìrè a ní àwọn tó jẹ́ pé wọ́n máa tún kì wọ́n pé ewúrẹ́ ló bá sọnù kí wọ́n má mú lọ̀ wọ́n. Bàbá ta ní sẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. Aláwọn ìran tó jẹ́ pé wọ́n ń jẹ́ bí àgùntàn bá sọnù ẹ má mú lọ̀ wọ́n. Bàbá ta ní sẹgbẹ́ gbàgùntàn ṣùgbọ́n bí ọmọge rọ̀gbọ̀dọ̀ tó bá sọnù ẹ mú lọ̀ wọ́n o torí pé wọ́n ti jíyàn ò gbé sínú ilé wọn ni. Ìmọ̀ sọ yìí la létà rí pé látara oníbàárà ìlédè tí ń jẹ́ Alagbe ti jáde. Ta ló fẹ́ ṣagbe níjọ́? Níbo ni wọ́n fẹ́ ṣagbe lọ? Ọ̀lẹ ń bẹ, ọ̀lẹ máa dọ́gbọ́n. Torí pé nílé ayé kìí ṣe gbogbo ènìyàn náà ló fẹ́ ṣẹ́ṣe. Àwọn wo ní ń ṣagbe? Ta Alagbe tọ́ sí? Agbe yìí ní ìsìn nílé ayé tàwa àti sọ di fine bara. Ẹ máa pàdé ẹlòmíì ní garage, ibùdó òwòkọ̀ tó máa múra dáadáa. A kàn ra ṣe bí ẹni bá yín dọ̀rẹ́. A ní mò ń rìnrìn àjò ní mi ò owó mọ́tò mi ò pé. Bó ti ń sọ òyìnbó ní ọmọ tó fèdè mí kún. A ní ẹjọ́ ẹ ra fún mi ní change díẹ̀ kan kí wọ́n ra fi tó bá dẹ̀ gbowó yẹn nínú kọ́ lọ fi mùmúkùmù tàbí kọ́ jẹ́ pé lọ rè fi gbọ́ bùkátà ńlé. A ti sọ agbe ṣíṣe a ti sọ di fine bara. Ṣé mọ̀ pé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan a máa ń sọ di èdè tiwa. Fún bí àpẹẹrẹ tó pọ̀ lọ bẹ́ẹ̀ tá a bá sọ pé ó ti di gòbe òun ṣèdè Yorùbá èdè Haúsá ni. Gòbe tá a sì sọ nísìnyí lọ́dọ̀ Haúsá ọ̀la ní jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa a ti sọ di ó ti di wàhálà. Ọmọ wàhálà púpọ̀ látara oníbàárà. Àwọn àlùmọ́njírì àwọn kinní kan iná ni tí ń jẹ́ èdè Alagbe ṣe jáde. Agbe orúkọ ni wọ́n fi ń kí ẹyẹ tẹ́yẹ sì tó ń jẹ́ agbe. Ẹyẹ agbe ń bẹ ènìyàn sì ń jẹ́ bẹ́ẹ̀. Ifá ní olúwéré ni yèyé agbe ó fagbére ó ní kágbe mọ́mọ́ sáwó òsẹ́. Àjòláwọ̀ ní yèyé alùkò ó fa lùkòrè ó ní kálùkò mọ́mọ́ sáwó òsì. Olúwéré ni yèyé odídẹrẹ́ mọ̀fẹ́ ó fo odídẹrẹ́ mọ̀fẹ́rẹ́ ó ní kọ́mọ́ sáwó òsì òun ẹ̀gbin. Ifá ọ̀làsáwó gbádébórí ń tágbé. Àsáwó gbádébórí ní tágbé. Àsáwó lú èjìgbà lẹ̀kẹ̀ ní tàlùkò. Àsáwó kóòtù ọlọ́jà náà ní tó dídẹrẹ́. Tí ó bá jẹ́ pé ẹyẹ agbe tàbí n tó ní ṣe pẹ̀lú agbe ọba jẹ́ olòṣì nǹkan ni ayé ò ní máa fi gbígbà ìwúre rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ rírẹ́ṣe rẹ̀ ayé ò ní máa fi tọrọ bá a ṣe ń fomi òkun tọrọ pé kì í gbẹ o orísun ẹnìkọ̀ọ̀kan wa ò ní gbẹ o àtàwọn ọ̀pọ̀lọpọ̀ èdè bẹ́ẹ̀ ní ti ń jẹ́ iye agbe dúdú ni. Ifá ní lékèélékèé ò ní yẹ́yin tiẹ̀ ní dúdú. Agbe tó dúdú a máa yé ẹyin tiẹ̀ ní funfun bí ẹyẹ agbe bá dúdú yóò padà tó yé ẹyin tiẹ̀ ní kíni ní funfun ni. Ohun tí mo wá fẹ́ ká mú jáde yìí ni pé Barrister kọrin wéré Barrister lọ́kọrin wéré lọ́kọrin ajíwéré nígbà tá a dẹ̀ kífá a ní olúwéré ìní yèyé agbe kí ni wéré ó túmọ̀ sí pé ẹ dìde kíá ẹ jí wéré. Bí wọ́n bá wá ń jí wéré nígbà náà tí wọ́n fi ń jí àwọn ènìyàn pé ẹ dìde ẹ mú sáàrì jẹ èyí tẹ̀ ẹ́ tó ń ṣe pé ẹ mú sáàrì jẹun Ifá náà ló tún bí n ti ń jẹ́ wéré yẹn. Ifá ló sọ nínú èdè Ifá ni wéré wà. Olúwéré ni yèyé agbe ó fagbére ó ní kágbe mọ́mọ́ sáwó òsẹ́. Àwa máa túmọ̀ sí pé a jẹ́ pé ńgbà tá a ti mọ̀ pé wéré àti ń jí wéré nídàájí la fi wá sọ pé ẹ̀yin wéré o tí ẹ ti ń jí wéré ẹ ti wá di Alagbe
torí pé ẹ ti bá gbé tán ni wọ́n fi máa ń sọ pé olórin alágbe ni wọ́n. Kì í ṣe pé agbe ti tọrọ. Ẹ lè wo orí Google kí wọ́n sọ pé nínú list tí alágbe máa túmọ̀ sí kí wọ́n sọ pé olórin bẹ́ẹ̀ o, torí pé professional job ni. Ntọ́ bá fi lè mú olórin jẹ́ alágbe, ajẹ́pẹ́ni tó jẹ́ alágbẹ̀dẹ òun náà jẹ́ alágbe. Amọ̀kòkò òun náà jẹ́ alágbe. Iṣẹ́ ìran ni, iṣẹ́ ọwọ́ ni. Orin máa ń wá láti inú ìmísí, ẹ̀bùn ni. Àwọn onílù, àwọn gan èsì alágbe, iṣẹ́ ìran ni. Iṣẹ́ ìran ni nítorí pé oníran nìran ẹ̀jẹ̀ sí ní gbogbo nǹkan. Tí ẹ̀jẹ̀ yẹn bá ti wà nínú èèyàn kò ní kọ́ tó nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ tí ó fi mọ̀ ẹ́ lù. Kódà bí ọba máa lu yóò sì máa gbọ́ torí pé ẹ̀jẹ̀ wọn ni. Olúwéré ni èyí agbe. Ìmọ̀ jíwéré tẹ̀ ń sọ wọ́n ti ń kọrin kí Barrister ò tó máa kọrin. Barrister kọ́ ló mórin wá o. Wọ́n ti ń kọrin kí Barrister ò tó máa kọrin. Ṣùgbọ́n wéré ó rí èdè yẹn mú láti sọ pé àwa jíwéré nígbà tí Fati jẹ́ kó yíwa pé olúwéré ni èyí agbe, àjòláwọ̀ ni èyí àlùkò. Olúwéré ni èyí agbe, ọfà agbèrò ní kágbé mọ̀ sáwó sẹ́. Àjòláwọ̀ ni èyí àlùkò, ọfà àlùkòrò ní kálùkò mọ̀ sáwó sí. Olúwéré ni èyí odídẹrẹ́ mọ̀ fẹ́. Ó fò odídẹrẹ́ mọ̀ fẹ́ oníkọ́mọ́ sáwó sí òun ẹ̀gbin. Ifá lásáwó gbádé borí ń tágbé, àsáwó tẹ̀jìgbà lẹ̀kẹ̀ bọ́ọ̀rùn ń tàlùkò, àsáwó kótí ọlọ́jà náà nítorí dídẹrẹ́, ìbínlá bẹ́ni ńlá, ìbínlá bági ńlá, ìbínlá bátòrì, ìbínlá béjì ogbè, Ọ̀rúnmìlà ò tó gẹ́gẹ́ o, wá sọ mí dẹni ńlá o nínú ilé bàbá mi. Dìmórí rẹ kó sọ pé ìṣẹ̀dá mi ó tó gẹ́gẹ́, wá sọ mí dẹni ńlá nínú ilé màmá mi. Bó ṣe ń dìmórí yẹn wàá di olóríire. N ti ń jẹ́ alágbe, alẹ́tà sọ di oníbàárà ni. Kì í ṣe oníbàárà, abèdèjẹ́ ni, abèdèjẹ́ ló kọ wa, ọlọmọsí alọmọ àbí ìpabẹ. Torí pé àrí defend alágbe pé wọ́n ń tọrọ kájúlé rárá. Tó bá wá jẹ́ pé ìran alágbe bá ń bẹ, tó jẹ́ pé wọ́n tọrọ kàn náà jáde pé ńlé bàbá àwọn o tàbí lórísun àwọn nínú ìran àwọn làwọn ń jálágbe. Ẹ má jà pé olórin, ẹ má jà pé wọ́n ní alágbe lásán. Ẹ má jà pé wọ́n lálágbe lásán. Ẹni tí ń ṣiṣẹ́ agbémojú ara wọn, iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní PA, iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní manager, iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní office, iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní secretary, iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ní register company. Iṣẹ́ orin jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ orin jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ orin jù bẹ́ẹ̀ lọ. Islam ò rí orin bàjẹ́ ni. Torí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú tí ń jèdè Yorùbá, ilẹ̀ èdè Káàárọ̀ Oòjíire ní Islam ti list ẹ̀ láti jọ pé ẹjẹ́ ajẹ́ kíkí ní ìkú. Tá a bá ti di ó kú, yóò ran Islam lọ́wọ́ láti jẹ́ kí Islam ó fi lè dìde. Iná fi sọ pé orin ń bẹ nínú haram. Nẹ́sẹ̀ sọ pé ìlú lílù ń bẹ nínú haram. Ṣùgbọ́n Ọlọ́run wá gbọ́n jù wọ́n lọ, ó wá gbé àwọn èèyàn jáde látara pé ẹ máa kọrin o. Bẹ́ẹ̀ bá fẹ́ takò gbọ́ ẹ̀ nírí ìtakò. Ṣé gbogbo tó gbé Islam dìde ṣé kìí sórin ni? Orin lẹ́lòmíì fi ọ̀pọ̀lọpọ̀ fi gba Islam. Tó ráwọn èèyàn lẹ́ni tó jẹ́ pé wọ́n ti wá tún ṣe bíi church, ẹ̀ẹ́dì wọn tún wọ jàlábíà, wọ́n sì tún kọrin bí ìgbà pé inú church náà wà. Alágbe kìí ṣèdè atọ̀rọ̀bára, orúkọ tó dáa ni. Arẹ́nìyàn tí ń dórúkọ tí ń jẹ́ Alagbe. Alagbe wà. Alagbe yàtọ̀ sí alágbe. Mo sọ̀rọ̀ kan nígbà tí mo kí fá ìrìn àjò tó ní ṣe pẹ̀lú ọyẹ́. Akin dánidáni dẹ̀dẹ̀rìn kan wá sọ pé ọwọ́ arẹ́rìn ó fọ́nì sí, ó ní báwo ni ọyẹ́ rúbọ, ṣé ọyẹ́ jẹ́ ènìyàn ni? Ṣé ọyẹ́ jẹ́ ènìyàn ni tí ọyẹ́ fi rúbọ wípé kóhun náà nígbà dáadáa láyé? Tí wọ́n bá fihàn pé, tí wọ́n bá sọ fún ìpè lágbájá, àwọn eléyìí lóhùn bí àwòkó. Ṣé àwòkó jẹ́ èèyàn? Ó níwà tútù bí àdàbà. Ṣé àdàbà jẹ́ èèyàn? Ìfẹ́ ẹlẹ́yẹlé ń bá ọ lọ. Ṣé ẹyẹlé jẹ́ èèyàn? Ṣùgbọ́n nítorí pé ọkàn wa ga pẹ̀lú ẹ̀sìn, a ṣetán àti gba ẹ̀kọ́ míì tàbí ká yẹ ẹ̀kọ́ yẹn wò pé báwo lẹ̀kọ́ yìí ṣe rí, báwo ni agbe ṣíṣe ó ṣe ní ṣe pẹ̀lú ìmọ̀ tọrọ bára. Káwa náà ká jókòó pé alágbe kí ló gbé, ó ṣe ní ṣe, ó ṣe jọra wọn. Gbogbo ọ̀rọ̀ tí Fásì sọ tá ń sọ lédè Yorùbá tó jẹ́ pé à ń sọ ni, ó ní n tó bí ká sọ pé òjò pa mí. Ṣé bá ṣe máa ń sọ lédè Yorùbá nu? Ó ní n tó bí tá fi máa ń sọ pé òjò pa mí. Ó yẹ ká máa sọ pé òjò tutù ara mi ni. Ṣùgbọ́n òjò pa mí, ó kíyèsí ìhùn pé òjò pa mí. Ṣé wọ́n sọ èdè rí? Òjò pa mí, òjò pa mí. Ẹni tó jò bá pa yẹ kó kú ni. Ó ní n tó bí òjò tutù ara mi. Ṣùgbọ́n bá ṣe máa lo òjò pa mí lánàá nìyẹn. Òjò tutù ara mi, ìní èdè tó yẹ ká sọ, bó ṣe yẹ ká sọ. Ṣùgbọ́n bá ṣe máa wí lọ nìyẹn pé òjò pa mí, torí pé Ifá ti fìdí ẹ̀ múlẹ̀. Ẹ wá tún lè ṣe lórí iná kẹlẹ́ tún fẹ́ yí. Ifá ti sọ ẹ̀ lè rí. Wọ́n lórí ọ̀dà, ìlú ọ̀dà, torí pé wọ́n mọ̀ pé tìran tiwa ni. Ṣùgbọ́n Ọlọ́run ọba ò fún wọn ṣe. Torí pé ìlú yìí
ìran Yorùbá nìkan la ní ìlú tó jẹ́ pé yóò máa sọ̀rọ̀ tí ò sí ìran kankan tó nírú ẹ̀rí nílé ayé. Kò síran òun kí ló dé? Ẹ má jẹ́ ká fi ìfẹ́ tàbí ìmọ̀ta wa ara wa nìkan bọ́yọ̀ owó tí ń fún alátòkè òkun tàbí àwọn tí wọ́n ń pẹ̀lú wa pé ẹja bakínì jẹ́ ẹja gbógun tì ẹja mọ̀ pé kò dáa. Ẹ má jẹ́ ká fi ìhùn ká fi wá bá gbogbo ìrìn àjò ìtàn sọ́ra rẹ̀. Ọba wa àbí kíni sẹ́ẹ̀mì àwa lápè ó tiẹ̀ tó sọ̀rọ̀ kan ní àná àbí nǹkan tí mo rí bí jẹta sí ni táwọn èèyàn ti ń ṣe àbí báyìí pé Adéfáyẹ tó ń gbọ́ yìí o wọ́n ní Ilé-Ifẹ̀ pé kìí sorírun tó bá jẹ́ pé Ilé-Ifẹ̀ bá máa ń jẹ́ orírun ni orírun ńbẹ̀ lọ́yà ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́yẹ kórírun ṣẹ̀kẹ̀rẹ̀ ó wà ibẹ̀ lórírun dòdò ó wà ibẹ̀ lórírun gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Arákùnrin kan sọ̀rọ̀ níjó ni ó ní ọba Ọọ̀ni Ifẹ̀ pé kìí ṣe ọba àmì pé Aláàfin Ọ̀yọ́ pé ó ju Ọọ̀ni Ifẹ̀ lọ pé Ọ̀yọ́ gangan ni olórí ọba aládé wà. Àìlágbékalẹ̀ ìrìn àjò yẹn ló fa controversy. Ọ̀nìrìṣà òòṣà ni kì í sọba òòṣà ni Ọọ̀ni kì í sọba. Ká ní bàbá wọn bá dúró déédéé tí wọn bá dúró tán gangan lòòṣà Ọọ̀ni gangan lòòṣà ipò yẹn ààyè yẹn òòṣà ni. Aláàfin Ọ̀yọ́ òun lọ́ba Ọọ̀ni òòṣà ni kì í sọba. Ẹ díràgè mi náà ẹ bọ̀rọ̀ la fẹ́ sọ. Aláàfin Ọ̀yọ́ Aláàfin Àtìbà tàbọ̀yọ̀ Àjàká àbọ̀yọ̀ tó kò wulẹ̀ jẹ́ kí bàbá wa Ọ̀jájá kí wọ́n declare ara wọn pé òòṣà làwọn pé èmi gangan lòòṣà. Àpèrè yẹn òòṣà ni gbogbo àwọn tọ́rọ̀ gbà yí wọn kátẹ́jọ́ ń bẹ nífẹ̀ẹ́ pátá òòṣà ni wọ́n. Aṣojú Ọ̀rúnmìlà àròlé Ọbàtálá gbogbo Ọbàtálá ni Ọ̀rúnmìlà ni Odùduwà ni gbogbo wọn ò sí láyé mọ́. Àwọn tí ń bẹ níbẹ̀ yẹn ọ̀nà ń bẹ lórí àpèrè yẹn. Ọba ìní aláṣẹ igbákejì òrìṣà nígbà tí ọba Ọ̀yọ́ máa jẹ́ igbákejì Ọọ̀ni. Ẹ̀bẹ̀ mi náà fà á ayé ọba Ọọ̀ni òòṣà ni ibẹ̀ ń kọ́ mọ́ ń lọ. Tọ́rọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni náà sọ tó ní àṣírí ṣẹ̀kẹ̀rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí gbà tá àti rí Ilé-Ifẹ̀. Ifẹ̀ kì í sorísun orísun nífẹ̀ kódà àwa la bí gbogbo ayé àwa la bí inú kòkò dúdú wa lẹ́kọ́ funfun tí ń jó ìran òyìnbó ti jáde bàjẹ́ bàlẹ́rù kúrò ní ọ̀pá àgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ ẹ̀yà drag ẹ̀kẹ́ fún lé dáadáa mo sọ̀rọ̀ ń jò ní mo pàkíyèsí Sanyẹ̀rì kan gbé àbí kí lápè ó ní Kádé fọ́ jáde kọ́ wá bẹ̀bẹ̀ ọbẹ̀ ẹ̀ bó ṣe ganu sọ̀rọ̀ náà tó ó rí pé kò lẹ́yìn ó rí pé kò mú yìí wá kó Olódùmarè kó ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ àbèdè jẹ́ mọ́ ká pèdè bí elédè bá ṣe máa ń pè é ṣùgbọ́n kò tí ì jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò wọ̀nyí òun náà la máa ṣàtúnṣe sí kó Olódùmarè kó ràn wá lọ́wọ́ ẹ̀ láìbọ̀ ṣiṣẹ́ ire o.